ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. kórè yèyé o ọ̀sùn ọ̀tà o ẹ̀rì o àgbà o orí o. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà Yorùbá TV ní tilé toko Wálé Bello lórúkọ tèmi Aláàfin àṣà Yorùbá TV gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ abúlé Ọ̀ṣun Àjàyí la wà yìí níbi tí a ti ń ṣe ọdún Ọ̀ṣun tó jẹ́ bá wo ẹ̀yìn ní ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìjẹta lẹni tó ń ṣe ọdún tòní màmá wa Ọ̀ṣun Fúnkẹ́ tí wọ́n jẹ́ Ọ̀tún Ìyánífà gbogbo ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun lónìí báwo wá ni ọdún náà ṣe fẹ́ lọ báwo lè fẹ́ dùn sí báwo lè fẹ́ láàrin ẹni tó a fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà Yorùbá TV ní tilé toko àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé kí ẹ máa tẹ̀lé wa lọ bó bá ṣe ń lọ náà láṣẹ máa fi hàn yín ẹ ti mọ àṣà Yorùbá pé àwa kì í hìrà tí ò lọ́mọ nínú ẹ máa bá wa ká lọ agbàládùúrà yìí pé bí a ṣe ṣe ọdún ti ọdún yìí a ṣe ọdún tẹ̀mí náà nínú owó àti ọmọ tí wọ́n ní ọdọọdún báyìí ní sápó ń rúwé ọdọọdún ní màrìwò ń ṣẹ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ àṣà Yorùbá TV náà ni ètò tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ ṣé àdúpẹ́. Ọ̀ṣun mọ̀ sí talẹ̀ jẹ́mi ọ̀làdé kojú ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ dákun mọ́pọ̀ mi dà sínú ọ̀làdé kojú. àgọ́lọ́nà oore yèyé máa ń bọ̀ àgọ́lọ́nà Ọ̀ṣun máa ń bọ̀ àgọ́lọ́nà ọ̀làdé kojú máa ń bọ̀ àgọ́lọ́nà ìdẹ́lọ́wọ́ ewu jí ìdẹ́lẹ́sẹ̀ èmi ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi ládé kojú ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ ń ó sì mọ kí èmi ẹ̀sùn orí kìí dá mi lóhùn ní kó bẹ́ẹ̀ fún. àgọ́lọ́nà oore yèyé máa ń bọ̀ àgọ́lọ́nà àní omi ò lápá omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbèyàn lọ ìfòòró ayé mi omi gbé lọ. omi ò lápá omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbèyàn lọ ìfòòró ayé mi omi gbé lọ ìdààmú ayé mi omi gbé lọ àgbàná ayé mi omi gbé lọ ìfòòró ayé mi omi gbé lọ gbogbo àbíkú ayé mi omi gbé lọ oore yéyé Ọ̀ṣun oore yèyé ìyá o oore yéyé Ọ̀ṣun ìyá mi oore yèyé ìyá o oore yéyé Ọ̀ṣun oore yèyé ìyá o oore yéyé Ọ̀ṣun oore yèyé ìyá o. Ọ̀ṣun onídìí ọmọ ọmọrò lè mí ké sí yóò ní ṣe báwọn nìyá ọ̀la ẹ pé yèyé Ọ̀ṣun yèyé Ọ̀ṣun o yèyé Ọ̀ṣun ẹ mọ̀mọ́ bá mi kórè yèyé Ọ̀ṣun. Yèyé Ọ̀ṣun, yèyé Ọ̀ṣun o, yèyé Ọ̀ṣun. Ẹ má bá mi kórè yèyé Ọ̀ṣun. ẹ pé yèyé Ọ̀ṣun ìyá Ọ̀ṣun o yèyé Ọ̀ṣun ọ̀làdé kojú mi yèyé Ọ̀ṣun Yèyé Ọ̀ṣun, ìyá mi yèyé Ọ̀ṣun o yèyé Ọ̀ṣun. Ẹ bá mi kórè yèyé Ọ̀ṣun. ìyá mi lábí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. lábí mọ́mọ́ dá lẹ́kọ̀ọ́lé Ọ̀ṣun là ń fẹ́ ládé yìí kojú kí. àbí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ oore yìí kí. yèyé àbí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ ládé yìí kí. kojú àbí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ àbí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ alágbòlódò ni mò ń gbé sí lọ́wọ́ ládé kojú ẹ̀bọ̀ra tí ń gbé nú omi Ọ̀ṣun wọn fi talẹ̀ jẹ́ bí mọ́pọ̀ mi dà sínú omi tọmọtọmọtaya Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. ìyá àbí mọ́mọ́ dá nílé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. ìyá àbí mọ́mọ́ dá nílé. Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. Oore yéyé Ọ̀ṣun o. Oore yèyé ìyá o. Oore yéyé Ọ̀ṣun o. Oore yèyé ìyá o. Ọ̀ṣun onídìí ọmọ ọmọrò lè mí ké sí yóò ní ṣe bá wọn níyà ọ̀la. Ẹ pé yèyé Ọ̀ṣun yéyé Ọ̀ṣun o yèyé Ọ̀ṣun. Ẹ mọ̀mọ́ bá mi kórè yèyé Ọ̀ṣun. Yèyé Ọ̀ṣun, yèyé Ọ̀ṣun o, yèyé Ọ̀ṣun. Ẹ bá mi kórè yèyé Ọ̀ṣun. Ẹ pé yèyé Ọ̀ṣun ìyá Ọ̀ṣun o yèyé Ọ̀ṣun. Ọ̀làdé kojú mi yèyé Ọ̀ṣun. Yèyé Ọ̀ṣun, ìyá mi yèyé Ọ̀ṣun o, yèyé Ọ̀ṣun. Ẹ bá mi kórè yèyé Ọ̀ṣun. ìyá mi lábí mọ́mọ́ dáná lé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. àbí mọ́mọ́ dáná lé Ọ̀ṣun là ń fẹ́ ládé yìí kí. kojú àbí mọ́mọ́ dáná lé Ọ̀ṣun là ń fẹ́ oore yìí kí. yèyé àbí
Ọ̀ṣun là ń fẹ́ yìí. Ládékojú abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ yìí. Ọ̀sẹ̀gẹ̀sẹ̀ abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ yìí. Ọ̀sẹ̀gẹ̀sẹ̀ alágbòlódò ni mò ń ké sí lọ́wọ́ Ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi. Ọ̀ṣun mọ́ fi talẹ̀ jẹ́ bí mọ́ pọ̀ mi dà sínú omi tọmọtọkọtaya. Ọ̀ṣun là ń fẹ́ Orí yìí. ìyá abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ yìí. Ládékojú abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ Orí yìí. ìyá abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ yìí. Ládékojú abímọ mọ́ dáná lé. Ọ̀ṣun là ń fẹ́ yìí. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.